Ẹ̀yà rẹ̀ kàlà tó lè jẹ̀bù kàlà tó ń jẹ ìṣinú. Ó yá jẹ́ ká máa lọ. Adùnní mo ládùnní gba Adùnní mo ló gbà bá nítorí Ọlọ́run ṣé bíbá ló ti ń ṣeré ńsìn kí lọmọ yìí wá kiri ṣé fẹ́ pa mí ni àsìkò túnú ti tó ṣé ní kò má dá máa ṣiṣẹ́ ni kí ló kọ́ mi gbó pẹ̀lú gbogbo ilé ìbá nítorí Ọlọ́run ṣé ọmọ yìí fẹ́ Oga no vex na that my small pikin jare that small girl na she dey fine since that your small pikin wey dey put hijab I be see them where they run go like this so they go Iyajebu side. Iyajebu wetin dis girl dey find for Iyajebu place now I mean I wan be Muslim with Iyajebu wetin wan dey do together thank you jare my brother no ẹnẹ sùúrù dédé wẹ́rì máa fún oúnjẹ ìṣirun ẹnẹ sùúrù. Baby, and they waiting me this. Yeah! 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 tó bá gbà kó yá dúró síbẹ̀ Ọlọ́run kí ni níbo kọ́ kí ní ẹ̀ sílẹ̀ ṣó fẹ́ pa mí ni wọ́n mọ̀ ṣé ò ti ń jẹun lé ni ṣé ò ti ń jẹun nítorí Ọlọ́run kí ni ìṣòro ẹ náà mama kí ni problem yìí ganan kí ló dé ganan ẹbí ti ẹ̀kọ́ náà mi lè dẹ́bi fún yín ẹni tí ò bá tiẹ̀ ti rínú ẹni kò lè mọ iye ẹni kí ló dé kí ni ìṣòro ẹ̀mí mo kó bá yín ni ọmọ jẹ́ kájọ lọ́wọ́ tí bàbá ẹ̀ bá ti dé ó ń bọ̀ á bá yín ó lọ ń lé èrí bó ṣe ń ṣojú ó ti ń dùn mọ́ wọn náà bó ṣe ń gbà kí bá wọn pa kọ́ bó ṣe ń lọ ilé tí bá tún rẹ́mi báyìí wọ́n tí bá tún rẹ́mi nǹkan tí màá ṣe fẹ́ mọ́mọ́ náà ó tún fẹ́ padà má lọ